Tinubu kọ̀yìn sí Wike ó bá Fubara lọ. Àwọn èèyàn tí wọ́n mọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti jẹ́rìí ẹ̀ nígbà tí kò sí nílé. Wọ́n ní gbogbo eré orí ìtàgé tí ọ̀gbẹ́ni Nyesom Wike mínísítà ìlú Àbújá yẹn ń ṣe, èyí tó lọ ṣe ní ìpínlẹ̀ Rivers, tó ń sọ pé kò sí APC ní ìpínlẹ̀ náà àti pé gómìnà ìpínlẹ̀ náà kì í ṣe 001 nínú ẹgbẹ́ APC, tó ń pariwo yí gbogbo ìlú náà ká. Ohun táwọn tí wọ́n mọ ọkùnrin tí wọ́n ń pè ní Jagaban náà ń sọ ni pé àìsí nílé ológìnní ló jẹ́ kí ilé di ilé èkúté o. Wọ́n ní bí ológìnní bá tàjòdé, èkúté ilé gbogbo yóò palamọ́ ni. Nítòdodo Tinubu ti dé, ó sì hàn pé ó ti fòpin sí gbogbo awuyewuye. Kódà àwọn òkú ọ̀rọ̀ tí wọ́n ń jù lu Wike lórí ọ̀rọ̀ yìí, bí ọkùnrin náà bá mọ ìbára ẹ̀, àsìkò tí yóò sinmi láti máa kọlu àwọn èèyàn inú APC rèé. Bí bẹ́ẹ̀ kọ́, gbogbo àwọn ohun tó dàbí pé ó ń gbé tó ń gbìn nì, wọn yóò sọ ọ́ kalẹ̀ lórí ẹ̀ o. Torí kò sí ohun tí ẹnìkan yóò gbé karí tí yóò ní ẹni mẹ́fà kò lè dá sọ òun kalẹ̀, nígbà tí kì í ṣe pé ó ru àpáta òkè Olúmọ. Tinubu ti sọ̀rọ̀ báyìí o. Àkọ́kọ́ ni wípé Wike kì í ṣọmọ ẹgbẹ́ APC. Gbogbo ọ̀rọ̀ tó bá sì ń lọ nínú APC kò kàn án rárá. Ìkejì ni pé Tinubu fẹ́ràn láti máa san àwọn tí wọ́n bá ṣe é lóore lẹ́san. Wọ́n sì ti san Wike ní ẹ̀san tó tọ́ sí i. Mínísítà ni Wike nínú ìjọba àpapọ̀. Ìjọba àpapọ̀ Nàìjíríà ló ń bá ṣiṣẹ́. Ìyẹn ò sọ di ọmọ ẹgbẹ́ APC ṣá o, tàbí pé ó lè pàṣẹ kankan fáwọn tí wọ́n bá wà nínú APC. Bẹ́ẹ̀ ni Tinubu a máa fààyè gba àwọn èèyàn tó bá fi sípò láti ṣe gbogbo ohun tó bá wù wọ́n, àfi títọ̀hún bá kọjá àyè ara ẹnìkan ni. Ẹ̀kẹta ni pé ní ìpínlẹ̀ Rivers, Fubara ló lórí ẹgbẹ́ náà. Òun ni gbogbo ẹni tó bá ní kinní kan ṣe pẹ̀lú ẹgbẹ́ náà sì gbọ́dọ̀ gbà gẹ́gẹ́ bí aṣáájú wọn. Ní ti pé wọ́n fẹ́ yọ Fubara, àwọn Tinubu ní kò gbọ́dọ̀ sẹ́nìkan tí yóò dí Fubara lọ́wọ́ láti ṣe iṣẹ́ ìjọba rẹ̀ ní ìpínlẹ̀ Rivers, àti pé ilé ẹjọ́ ti pàṣẹ ìdádúró sí kinní náà. Gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn ló sì gbọ́dọ̀ gbọ́ ohun tí ilé ẹjọ́ wí. Bẹ́ẹ̀ ni adájọ́ àgbà ìpínlẹ̀ náà ti ní òun ò lè kó ìgbìmọ̀ kankan dìde láti yọ Fubara. Ibi tí ọ̀rọ̀ náà sì gbọ́dọ̀ parí sí nìyẹn. Ẹni tí Tinubu fi gbogbo iṣẹ́ ọ̀rọ̀ yìí rán ní olùdámọ̀ràn ẹ̀ lórí àwọn ìkéde ètò ìjọba gbogbo, ìyẹn Daniel Bwala yìí, ọ̀kan nínú àwọn tí Tinubu máa ń lò láti gbé àwọn ọ̀rọ̀ tó bá ta kókó jáde ni. Ọ̀rọ̀ tí adigbọ́nánkú bá sì sọ rèé, ará ọ̀run ló sọ ọ́. Ọ̀rọ̀ tí ìgúnnukó bá sọ lẹ́nu Sàbá lèèyàn yóò ti gbọ́, torí nígbà tí ọ̀rọ̀ bá dọ̀rọ̀, Sàbá nìkan náà ní gbowó ìgúnnu. Àti pé Bwala fúnra ẹ̀ mọ Wike dáadáa. Ọ̀rọ̀ Wike níwájú Bwala bí ìgbà tí èèyàn kú fọ̀táyọ̀ ni. Ìdí ni pé díẹ̀ báyìí náà ni Wike fi yàtọ̀ sí Bwala lọ́dọ̀ Tinubu. Ọ̀tá gidi ni Bwala àti Wike. Ìdí ni pé Bwala ní alukoro fún olùdíje ẹgbẹ́ PDP Atiku Abubakar lásìkò ìbò tí wọ́n dì lọ ní 2023. Àwọn Bwala ni wọ́n jọ jókòó tí wọ́n ń bá ara wọn fa wàhálà lásìkò tí Wike kọ̀yìn sí Atiku àti PDP títí wọ́n fi dìbò náà tán. Kò sẹ́ni tó mọ bí Bwala sì ti ṣe tó fi di ọmọọṣẹ́ Tinubu padà. Tí èèyàn kan bá sì wà tó lè sọ̀rọ̀ irú akónimọ́ra tí Tinubu jẹ́, Bwala ni. Nítorí ọkùnrin náà sọ̀rọ̀ sí Tinubu dáadáa ní gbogbo ìgbà tó fi wà lẹ́yìn Atiku. Àmọ́ kò pẹ́ tí Tinubu wọlé tó fi fún ọkùnrin náà níṣẹ́ nínú ìjọba rẹ̀ ní 2024. Àmọ́ ìyàtọ̀ tó wà nínú Wike àti Bwala ni pé lẹ́sẹ̀kẹsẹ̀ tí Bwala kò ti bá àwọn PDP ṣe mọ́, ẹsẹ̀kẹsẹ̀ náà ló ti wọnú ẹgbẹ́ APC, tó sì jẹ́ títí dòní ojúlówó ọmọ ẹgbẹ́ òṣèlú náà ni. Ṣùgbọ́n Wike kò jẹ́ ọ̀ṣáká, kò jẹ́ òṣoko, òun ṣe ọ̀ṣàkà ń ṣoko, ohun tó sì jẹ́ kó kó sí wàhálà lọ́wọ́ àwọn aṣáájú ẹgbẹ́ APC nìyẹn. Kò sí ohun tí ó dùn mọ́ Bwala bíi kó fi Wike ṣe yẹ̀yẹ́, kó sì fi hàn gbogbo èèyàn pé alábòsí kan tí kò já mọ́ kinní kan ni. Síbẹ̀ náà ṣá, kò tó bẹ́ẹ̀ láti sọ iṣẹ́ tí Tinubu kò bá rán. Ìyẹn ni gbogbo èèyàn ṣe mọ̀ pé èyí tó sọ yìí ohun tí ọ̀gá ẹ̀ rán nìyẹn. Ṣùgbọ́n ìdùnnú ni iṣẹ́ bẹ́ẹ̀ yóò jẹ́ fún Bwala láti jẹ, ẹni tó ti mọ Wike láti ìgbà tó ti pẹ́ wá. Ṣùgbọ́n kò sẹ́ni tí kò mọ̀ pé gbogbo ohun tí Wike ṣe
nígbà tí Tinubu kò sí nílé yìí kò ní dùn mọ́ ààrẹ náà nínú, pàápàá pẹ̀lú àwọn ibi tó ti ń sọ̀rọ̀ tó tàbùkù bá Tinubu fúnra ẹ̀. Èsì àwọn ọ̀rọ̀ tó sọ náà ló sì dàbí pé wọ́n fún un lẹ́kùnrẹ́rẹ́ yìí. Ìjà burúkú ni Wike ń bá gómìnà Similayi Fubara jà ní ìpínlẹ̀ Rivers. Ìjà náà sì le débi pé ó fi ọkùnrin gómìnà náà wọ́lẹ̀ dáadáa, kò sì fìbò pé òun lòún yàn án sípò àti pé òun yóò yọ tí kinní kan kò ní ṣe. Ó sọ̀rọ̀ ó ní ìpínlẹ̀ Rivers o, àwọn ò ní APC, àwọn ò ní PDP, kò sì sí olóṣèlú kan tó ju òun lọ ní gbogbo agbègbè náà. Nígbà tí àwọn èèyàn sọ pé àmọ́ kì í ṣe òun ní gómìnà, bẹ́ẹ̀ ni kò yẹ kó lágbára kankan ní ìpínlẹ̀ náà ju èyí tí gómìnà bá fún un. Ọkùnrin náà fi ara ẹ̀ wé Tinubu fúnra ẹ̀. Ó ní ta ni olórí APC lẹ́kọ̀ọ́, nígbà táwọn èèyàn sì dá lóhùn pé gómìnà Babájídé Sanwó-Olú ni. Ó ní wọ́n ń tún ara wọn jẹ ni pé kò sí olórí APC lẹ́kọ̀ọ́ ju Tinubu lọ, wọ́n kàn fi Sanwó-Olú dí gẹ̀rẹ̀wù lásán ni. Bó ti ń sọ àwọn ọ̀rọ̀ tó ń sọ yìí, bẹ́ẹ̀ ni inú ń bí àwọn olóṣèlú APC. Nígbà tí ọ̀rọ̀ náà sì dojú ẹ̀ pátá, alága ẹgbẹ́ náà Nentawe Iwatila ní kò sí èyí tó kàn òun nínú ọ̀rọ̀ Wike nítorí Wike kì í ṣọmọ ẹgbẹ́ òun. Ó ní Fubara lòun mọ̀, Fubara lọmọ ẹgbẹ́ àwọn, òun sì ni òun mọ̀ ní olórí APC ní Rivers. Bí òun ti sọ̀rọ̀ náà, bẹ́ẹ̀ náà ni akọ̀wé ẹgbẹ́ náà Bashiru Ajibola pàápàá sọ pé Wike kì í ṣe ọmọ ẹgbẹ́ APC, PDP ni. Àsìkò náà ni ọkùnrin kan tó jẹ́ igbákejì alága ẹgbẹ́ APC ládùúgbò wọn lọ́hùn, Victor Giadom, jábọ́ tó ní kò sí ẹni tó lè wọlé ìbò kankan ní ìpínlẹ̀ náà àfi ẹni tí Wike bá fọwọ́ sí. Ní Bashiru Ajibola bá fún un lésì pé irú ọ̀rọ̀ ládàradà bẹ́ẹ̀ yẹn kò yẹ kó jáde láti ẹnu ẹni tó pe ara ẹ̀ ní olóyè ẹgbẹ́ àwọn. Àmọ́ Wike ní Ajibola kò mọ ohun tó ń sọ ni, pé oúnjẹ tó ń jẹ lọ́wọ́lọ́wọ́ yẹn àwọn làwọn pè ló oúnjẹ náà, pé òun ò mọ kinní kan, òun kàn débẹ̀ òun jẹun ni. Nídìí èyí kò sẹ́nìkan tí Wike fún lọ́wọ́ kankan nínú ẹgbẹ́ APC, kò sẹ́nìkan tó jọ ọ́ lójú nígbà tó sì ti ń sọ ọ̀rọ̀ ránṣẹ́ sí Tinubu fúnra ẹ̀. Àwọn èèyàn ní kò sẹ́ni tí Wike tún bẹ̀rù láyé lọ́run. Nígbà tí gbogbo ẹ̀ yóò sì kúkú gbé Wike, kò sí Tinubu fúnra ẹ̀ nílé, nítorí bẹ́ẹ̀ ló sì ṣe lè ráàyè fi iléeṣẹ́ tó wà ní Àbújá sílẹ̀ tó wá sí ìpínlẹ̀ Rivers tó sì ń dalẹ̀ rú káàkiri. Ọ̀rọ̀ náà sì le débi pé àwọn èèyàn kò mọ̀ bóyá òun ló lórí APC lóòótọ́ ní ìpínlẹ̀ náà ni àbí gómìnà Fubara ni. Àmọ́ Buhala ti sọ̀rọ̀ lórúkọ Tinubu lórí ètò tẹlifíṣàn channels kan báyìí pé ohun tí alága ẹgbẹ́ wa sọ náà ni gbogbo wa fara mọ́, pé olórí ẹgbẹ́ APC ní ìpínlẹ̀ Rivers ni gómìnà Similayi Fubara àti pé Wike kì í ṣe ọmọ ẹgbẹ́ APC, kò sì lè sọ̀rọ̀ lórúkọ ẹgbẹ́ wa. Lóòótọ́ ọ̀kan nínú àwọn aṣáájú ẹgbẹ́ òṣèlú PDP ní Wike ní ìpínlẹ̀ náà o, àmọ́ ìyẹn ò dé ọ̀dọ̀ APC, kì í ṣe ọ̀kan nínú àwọn aṣáájú ẹgbẹ́ tiwa. Ohun tí alága APC wí yẹn náà ni ààrẹ wa sọ, ohun tí ààrẹ fara mọ́ nìyẹn, òun náà ni ààrẹ sì fọwọ́ sí. Ààrẹ nígbàgbọ́ nínú títẹ̀lé òfin àti òfin ẹgbẹ́, nítorí ẹ̀ ló ṣe jẹ́ gbogbo ohun tí ẹgbẹ́ bá ṣe tàbí tí wọ́n bá sọ ló máa ń bọ̀wọ̀ fún. Àwọn èèyàn ń sọ pé nítorí tí Wike jẹ́ mínísítà ló ṣe ń jẹ àwọn àǹfààní kan. Àmọ́ kókó tó wà ńbẹ̀ ni pé òṣìṣẹ́ ìjọba àpapọ̀ ní Wike, gbogbo ohun tó sì ṣe fún ààrẹ ni wọ́n ti san lẹ́san ẹ̀ yẹn. Ààrẹ ti san ẹ̀san ẹ̀ fún un. Ààrẹ fẹ́ kí òun san gbogbo ẹni tó bá ṣe òun lóore lẹ́san oore tí wọ́n ṣe, àmọ́ kò ní fìyẹn ba orúkọ ìjọba ìjẹ́ tàbí kó fi tàbùkù fún Nàìjíríà. Ààrẹ lè fúnyàn láàyè kó máa ṣe bó ṣe wù ú, àmọ́ bó bá kọjá àyè ẹ̀, gbogbo yín náà lẹ máa fojú rí i. Bẹ́ẹ̀ ni Buhala ṣe sọ. Inú àwọn ẹgbẹ́ APC ní Rivers dùn débi pé níṣe ni wọ́n sáré gbé ìwé jáde tí wọ́n sì kàn sára sí àlàyé ààrẹ tí olùdámọ̀ràn ẹ̀ náà ṣe. Wọ́n ní ọ̀rọ̀ ti fi ara ẹ̀ hàn báyìí pé Fubara ni olórí àwọn, ẹni tí àwọn yóò sì máa tẹ̀lé nìyẹn. Bẹ́ẹ̀ ló ṣe pé gìràgìrà tí Wike ń ṣe lórí ọ̀rọ̀ APC pẹ̀lú ìhàlẹ̀ pé èèyàn ààrẹ lòun àti pé ẹ̀yìn òun ni ààrẹ wà, kìnní náà ti wọmi báyìí. Àfi kí ọkùnrin olóṣèlú náà wá orin míì kó bẹ̀rẹ̀ sí í kọ láti ìsinsìnyí lọ. Ọláyíwọlá Alága ló yẹ ọ̀rọ̀ Wike àti Fubara wò tó sì ṣe àkọsílẹ̀ fún Bùdó Àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.